Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti tẹ àwọn afurasí adigunjalè tí wọ́n pa ará ìlú wọ́n sì tún fi ipá bá àwọn obìnrin méjì lò pọ̀ nínú ìlú náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àfihàn àwọn afurasí adigunjalè 21 fún ẹ̀sùn wípé wọ́n pa ọkùnrin kan wọ́n sì tún fi ipá bá àwọn ọmọ rẹ̀ méjì lò pọ̀ ní ìlú Ìbàdàn. Àwọn afurasí náà ni wọ́n pa ọ̀gbẹ́ni Mọ́kànjúọlá Ògèdèngbé ní abúlé Apátukù Onírèké ní ìjọba ìbílẹ̀ Lágelú ní ìlú Ìbàdàn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsípẹ̀tọ́ sọ fún àwọn akọ̀ròyìn wípé àwọn afurasí yabo abúlé náà ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 níbi tí wọ́n ti pa àwọn ará ìlú tí wọ́n sì tún jà wọ́n lólè rẹpẹtẹ. Àsìkò náà ni wọ́n pa ọ̀gbẹ́ni Mọ́kànjúọlá Ògèdèngbé tí wọ́n sì tún fi tipátipá bá àwọn ọmọbìnrin rẹ̀ méjì lò pọ̀, àwọn ọmọ ọdún 14 àti ìkejì ọmọ ọdún 10. Lásìkò ìwádìí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni àṣírí tú pé àwọn afurasí adigunjalè tí wọ́n ń wá tẹ́lẹ̀ ní Ibrahim Rasaq ẹni 30 ọdún ó lé ẹyọ kan, Abíọ́dún Ọlálékan ẹni ọdún 22 àti Abọ́ládé Mọ́rẹ́níkejì ẹni ọdún 24 fún ẹ̀sùn olè jíjà ní agbègbè Ògbèrè ní ìlú Ìbàdàn. Ọ̀gbẹ́ni Òsípẹ̀tọ́ sọ wípé àwọn ọlọ́dẹ àdúgbò náà ní àǹfààní láti pa olórí ikọ̀ adigunjalè ọ̀hún bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn adigunjalè wọ́n yìnbọn bá àwọn ọlọ́dẹ náà. Nínú nǹkan bíi aago 3:30 òru lọ́jọ́ 16 oṣù kẹfà ni ọwọ́ tẹ ọ̀gbẹ́ni Adébáyọ̀ Sàlámì tó jẹ́ agbódegbà fún ikọ̀ àwọn adigunjalè àdúgbò Àjàrà Ọlọ́rundá tí kò jìnnà sí abúlé Onírèké ni Sàlámì kọ́ ilé rẹ̀ sí, tí ọwọ́ ọlọ́pàá sì tẹ̀ ẹ́ wípé òun ni agbódegbà fún àwọn olè. Lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ló jẹ́wọ́ fún àwọn ikọ̀ ọlọ́pàá wípé lóòótọ́ lòun ń ṣiṣẹ́ fún àwọn adigunjalè tí òun sì jẹ́ agbódegbà fún wọn, ṣùgbọ́n báyìí òkété ti bórù mọ́ gbogbo wọn lọ́wọ́.